ó pè èèyàn lókù ó lóun fẹ́ lo ọ̀sẹ̀ 3 lọ́dọ̀ mi báwo ni mo ṣe máa sùn pẹ̀lú òkú nínú ilé. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Temi Independent Television pé a kú ojúmọ́ mọ́ níbikíbi tẹ́ bá ti ń gbọ́ mi lọ́jọ́ tòní. Àárọ̀ lẹ́wà ní, ọ̀sán lẹ́wà ní, ìrọ̀lẹ́ àbálẹ́. Mo kí yín tẹ̀ṣọ́ bẹ́ẹ̀ ni mo kí yín tológun. Túnjí Àlàmú lórúkọ tèmi jẹ́, Ìkòyí Ẹ̀ṣọ́ ni mí, ọmọ Àdílẹ̀dógún. Ìṣẹ̀rẹ̀ Ìkòyí ni mí, ọmọ Agbọ̀nyàn. Ẹ̀ṣẹ́ Òrìkúsá ni mí, ọmọ Àdílẹ̀ Kíkútódé. Èmi lọmọ jagunjagun tó ń jíṣẹ́ ogun fọ́ba. Ṣàlàáfíà ni mo bá yín. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ wá fetí gbéyàwó ọ̀rọ̀. Kí la fẹ́ rí, kí la fẹ́ rí sọ lọ́jọ́ tòní lórí ìkànnì Temi Device Television. Àwọn ọ̀rọ̀ tó máa ṣe tẹrútọmọ láǹfààní ni. Ó máa ṣe tọkùnrin tóbìnrin, ó máa ṣe wá láǹfààní. Àmọ́ kí n tó tẹ̀síwájú láti máa bá ọ̀rọ̀ mi lọ, ẹ bá mi tẹ subscribe bẹ́ ṣe ń wò mí yẹn. Ẹ tẹ notification bell kẹ́sì bá wa pín ètò yìí kó délé kó dóko. Ọwọ́ tẹ fi ń tẹ subscribe àkàndò onímù ẹ̀ ní fi gbọ́mọ sí. Etí tẹ fi ń gbọ́ mi, etí yín ò ní di. Ojú tẹ sì fi ń wò mí, ojú yín náà kò ní relédè yín. Lágbára Elédùà, gbogbo apáta la máa rí tají ṣe lọ́jọ́ tòní. Lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ sí ìkànnì Temi Independent Television. Orí ètò Karùn-ún la wà tá a ti ń dábí ẹnu tá ń rọ̀ bí òwe. Kí la fẹ́ rí bí, kí la fẹ́ rí sọ? Kí ló ń ṣẹlẹ̀ láwùjọ wa tó yẹ kí a fi tó yín létí? Kí tẹlẹ́rú tẹlẹ́mù kí wọ́n lè rí ọgbọ́n kọ́ níbẹ̀. Torí Yorùbá bọ̀ wọ́n ní ọ̀rọ̀ ọlọ́rọ̀ òun la fi ń ṣàríkọ́gbọ́n. K'Ọlọ́run jẹ́ kí aráyé fi ọ̀rọ̀ tiwa kán fi ṣe àríkọ́ṣe, kán má fi ṣàríkọ́gbọ́n ìbànújẹ́. Nǹkan tí mo fẹ́ sọ yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti ṣẹlẹ̀ sí, ṣùgbọ́n tá a láǹfààní àti gbóhùn wọn lórí social media. Ẹgbẹẹgbẹ̀rún ẹ̀ ló ń ṣẹlẹ̀ lójoojúmọ́ tá a láǹfààní láti gbọ́ bó ṣe jẹ́ bó ṣe lọ lórí social media. Ṣùgbọ́n èyí tí mo fẹ́ mú wá fún yín lónìí, nǹkan tó ṣẹlẹ̀ ni. Ọ̀gbẹ́ni kan ló ṣẹlẹ̀ sí, ẹ sì máa gbọ́ bó ṣe ṣẹlẹ̀ gangan lẹ́nu ẹ̀ nígbà tó bá tó àkókò tí mo máa fi fídíò yẹn tí máa fi hàn yín. Ẹ máa rí ẹ̀kọ́ kan ńbẹ̀ gan, ní pàtàkì àwa tá a jẹ́ ọkùnrin. Mi mọ̀ bóyá ẹ ti gbọ́ rí pé láyé àtijọ́, àwa tá a bá gbé lọ́dọ̀ àwọn àgbàlagbà, yálà lábúlé ni tàbí ní àwọn ìlú ńlá tàbí ní àwọn ìlú kéréje, ṣé wọ́n ti sọ ìtàn lójú wa rí pé wọ́n máa ń pe àwọn kan ní àkúdàáyà? Nílẹ̀ Yorùbá, àwọn wo ni Yorùbá ń pè lákúdàáyà? Wọ́n nígbàgbọ́ pé àwọn tó bá ti kú, yálà wọ́n jóbìnrin tàbọ́kùnrin, tí wọ́n jọmọdé, tí wọ́n kú òjijì, bóyá jàǹbá ni wọ́n ní ni o, àbá àìsàn kan ló ṣe wọ́n tí wọ́n gbẹ̀mí mì nígbà tán ṣì wà ní màjèṣí. Wọ́n gbàgbọ́ pé púpọ̀ nínú wọn tàbí wọ̀nba díẹ̀ nínú wọn tí wọ́n bá ti kú, wọn ò kú fínfín. Wọ́n gbà pé wọ́n ṣì máa láǹfààní láti tún máa lọ gbé ibòmíì. Ìgbàgbọ́ Yorùbá nìyẹn. Ṣùgbọ́n tá a bá gbé kárí ìsìn
ní pàtàkì ìsìn Christian lápá kan, àwọn náà gbà pé ó ṣeé ṣe kírú àwọn ẹni bẹ́ẹ̀ wà lóòótọ́ tí wọ́n jẹ́ àkúdàáyà, ṣùgbọ́n wọ́n nígbàgbọ́ pé ẹ̀mí Sátánì ló ń gbérú àwọn ẹni bẹ́ẹ̀ wọ̀, ni wọ́n ń ṣe gbàràdá, ni wọ́n ń yá àwòrán àwọn ẹni bẹ́ẹ̀ lò, tí wọ́n á lọ fi ń hàn lójú aráyé pé ẹni yìí ò tíì kú. Ṣé Yorùbá tí mo sọ yẹn ṣó yé yín dáadáa? Ṣùgbọ́n nílẹ̀ Yorùbá gbà pọ́nbélé pé àkúdàáyà wà. Kí ni ó máa ń ṣẹlẹ̀ tí wọ́n fi máa ń pè nìkan ní àkúdàáyà tí wọ́n fi nígbàgbọ́ lé lórí? Ìtàn kan rèé. Láyé àtijọ́, lágboolé tiwa fúnra wa, agboolé tèmi ti jáde ní ìlú Abẹ́òkúta. Wọ́n ní bọ̀ọ̀dá yẹn nígbà tó kú, wọ́n sin sáàrin agboolé. Ọjọ́ ti gorí ọjọ́, ọdún ti gorí ọdún, oṣù ti gorí oṣù, ọdún mẹ́wàá ti kọjá, mẹ́ẹ̀ẹ́dógún ti kọjá. Wọ́n kàn ṣàdédé rí obìnrin kan tó mú ọmọ mẹ́ta lẹ́yìn, tó di ẹrù, tó ń bọ̀ láàrin agboolé. Ó di kokoko, ẹ káàsán bí o, mò ń béèrè lágbájá. Láti bo? Ó ṣàlàyé ara ẹ̀. Òun àtọkọ òun làwọn jọ ń bọ̀. Ó lọ́mọ agboolé bí yìí lòun. Ó lóun fẹ́ yàrá nǹkan lẹ́nu gádà, wípé kóun máa bọ̀, òun ló nawọ́ horo tóun máa gbà dénú agboolé yìí fóun. Àwọn àgbàlagbà tó wà ńbẹ̀ wọ́n sáré foríkorí. Wọ́n pera wọn káàkiri inú agboolé. Nǹkan báyìí ló ṣẹlẹ̀. Wọ́n bá pe ọmọbìnrin yìí nígbà tó jẹun tán, tó tọ́jú àwọn ọmọ tán, tó ń di ọwọ́ ìrọ̀lẹ́ lọ. Obìnrin wá ń béèrè pé ọkọ òun tó júwe ilé fóun, òun ò má rí. Àbó ti padà sí ibi táwọn tí ń bọ̀ láti ilẹ̀ Haúsá ni. Làwọn àgbàlagbà lóbìnrin lọ́kùnrin wọ́n pé bíríkótó, wọ́n bá pe obìnrin yìí sáàrin pé báyìí ló ṣẹlẹ̀ o. Ẹni tó wá sọ yẹn pẹ̀lú fọ́tò tó mú dání yìí, ibojì ẹ̀ rèé o. Obìnrin yarí, onírọ́, kò jẹ́ rí bẹ́ẹ̀. Wọ́n ń wò ó. Ó nígbàgbọ́ pé ọkọ òun sì máa padà wálé. Àmọ́ nígbà tílẹ̀ máa fi ṣú, tílẹ̀ máa fi mọ́, ó gba nǹkan tí wọ́n sọ pé lóòótọ́ ẹni tó ń bímọ fún, tó júwe agboolé fóun, ó ti kú. Àwọn ẹ̀mí èṣù kan, gẹ́gẹ́ bí ìgbàgbọ́ àwọn kan pé àwọn ni wọ́n gbàràdá náà gbé àwo ẹ̀wọ̀. Àṣírí tú. Ibẹ̀ lọmọbìnrin yẹn ti mọ̀ pé àkúdàáyà lòun bímọ fún.
Gẹ́gẹ́ bí ìtàn, àwọn ọmọ tó bí wọ́n là, wọ́n lu, wọ́n làmìlaka. Dòní olónìí títí obìnrin yẹn tó fi dàgbà tó dògbó tó kú kò fojú kan ọkùnrin yẹn mọ́. Ìmíì tún ṣẹlẹ̀ lágbègbè abúlé Ẹ̀gbá. Ibẹ̀ lẹni yẹn wà. Bọ́ìsì ni. Ó fẹ́yàwó. Iṣẹ́ ọwọ́ ló ń ṣe. Àkúdàáyà lòun náà, ṣùgbọ́n kò sẹ́ni tó mọ̀ ládùúgbò. Àmọ́ ọjọ́ tí ẹni tó mọ̀ tó bá pàdé tó lọ sọ fún àwọn èèyàn ẹ̀ pé òun rí lágbájá níbi báyìí báyìí, nígbà tí wọ́n débẹ̀ wọn ò bá mọ́. Ìyẹn jẹ́ kí Yorùbá nígbàgbọ́ pé lóòótọ́ àkúdàáyà wà. Inú ìsìn Christian pàápàá wọ́n gbàgbé pé lóòótọ́ àkúdàáyà wà, ṣùgbọ́n kò ń ṣe ẹni yẹn gangan, ẹ̀mí Sátánì ló gbé ẹni yẹn wọ̀, ló gbé àwòrán ẹ̀ wọ̀ tó ń díbọ́n káàkiri gẹ́gẹ́ bí ẹni yẹn. Èyí wọ́n hùn kó jẹ́, Olódùmarè nìkan ló mọ̀. Ìrírí arákùnrin tí mo wá fẹ́ sọ yìí ó fẹ́ jọra pẹ̀lú àlàyé tí mo ti ṣe sílẹ̀ yìí. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Tèmídire Device TV, ẹ bá mi pín ètò yìí, ẹ bá mi tẹ subscribe, kẹ́sì bá mi tẹ notification bell, kó lè jẹ́ pé nígbàkigbà tá a bá ti ń gbé àwọn ìṣẹ̀lẹ̀ èyí tá a lè kọ́gbọ́n nú ẹ̀ jáde, a máa láǹfààní àti tètè rí, a sì máa láǹfààní àti tètè wò ká lè rí fi kọ́gbọ́n. Ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀ yìí, ìṣẹ̀lẹ̀ tó ń kìlọ̀ fún àwa ọkùnrin ni pé ká má ṣe jẹ́ olójú kò mú kò lọ, ká má ní ojú kòkòrò obìnrin, ká jẹ́ kí obìnrin tá a bá fẹ́ ká jẹ́ kó tẹ́ wa lọ́rùn. Pàápàá jùlọ àwọn obìnrin tá a bá pàdé lẹ́sẹ̀ ògbèjì, bóyá nú mọ́tò la ti pàdé ni, bóyá lóde àríyá la ti pàdé ni, obìnrin tá a mọ̀ rárá, a gbọ́dọ̀ ṣọ́ra lójú méjèèjì gidigidi ká bàá máa kó sọ́wọ́. Àwọn bàbá àgbà olórin àtijọ́ kan ni wọ́n kọrin tá a sì lè rọ́gbọ́n kọ́ ńbẹ̀. Wọ́n ní ṣọ́gígùn ṣọ́gígùn, ìjímèrè ṣọ́gígùn, mágungi aládìí mò ń sọ. Ìjímèrè ọ̀bọ náà ń pè bẹ́ẹ̀. Igi táládé bá wà ńbẹ̀, àwọn èèrà tó ń tààyàn tó bá wọnú ẹranko kan bí ìjàlọ bí nǹkan wọ́n á jẹ ẹranko yẹn tán, ẹranko yẹn gan apara ẹ̀. Tó túmọ̀ sí pé àwọn èèyàn lówó yẹn ń kìlọ̀ fún, tí bàbá yẹn fi kọrin pé ká ṣọ́ra ṣe ká bàá máa kó sí wàhálà, ká bàá máa kó sí páńpẹ́ ayé. Ọ̀gbẹ́ni kan ló kó sí páńpẹ́ ayé, tó kó sí wàhálà, tó bá àkúdàáyà pàdé lóbìnrin. Tójú ẹ̀rí màbo, ọpẹ́lọpẹ́ Ọlọ́run, ọpẹ́lọpẹ́ àwọn èèyàn, òun ló yọ kúrò nínú wàhálà yìí. Yorùbá bọ̀ wọ́n lẹ́nu oníkàn láti gbọ́ pọ̀n.
ẹ jẹ́ kọ́kùnrin fúnra rẹ̀ kó wá ṣàlàyé ara ẹ̀ gan-an bọ́rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀. ẹ rí i pé àwọn ọkùnrin gbọ́dọ̀ ṣọ́ra gan. a gbọ́dọ̀ ṣọ́ra ká bá máa kú sí páńpẹ́ ayé. ẹ jẹ́ ká wo fídíò yẹn. Orúkọ mi ni Oyèwùmí Ọláwálé Abdulateef tí gbogbo èèyàn máa ń pè ní Prince. Lórí ìtàn tí mò ń sọ lọ tẹ́lẹ̀ lórí ẹni tí mo pàdé ní park, mo wá fẹ́ sọ bó ṣe bẹ̀rẹ̀ àti ibi tó parí sí. Mo fẹ́ sọ fún gbogbo wa báyìí. Inú mi á dẹ̀ dùn tí gbogbo wa bá lè jókòó kẹ́ bá mi gbọ́ láti bẹ̀rẹ̀ dé ibi tó parí sí. Tòró máa jẹ́ ẹ̀kọ́ fún èmi àti fún ìwọ tó ń gbọ́ tàbí tó ń wò mí. Bí ìtàn yẹn ṣe bẹ̀rẹ̀ ni wípé ní ọjọ́ tí à ń sọ yìí, gbogbo àwa tí a bá ti pẹ́ ní Èkó dáadáa, ní táìmù kan àwọn bọ́ọ̀sì kan wà tí gọ́ọ̀mẹ̀ntì Ọ̀yọ́ State ràjọ tó pọ̀ tí wọ́n ń pè ní TCTC bus. Wọ́n máa ń wá lòdù ní Ọjọ́ta lọ sí Ìbàdàn. Ọjọ́ yẹn mo wá fẹ́ lọ wọ bọ́ọ̀sì yẹn ní Ọjọ́ta. Bí mo ṣe dé ibi tí bọ́ọ̀sì yìí wà, mo wọlé. Ẹgbẹ́ lédì yìí nìkan ni síìtì kù sí, kò sí síìtì kankan níbẹ̀ mọ́. Mo ṣá lọ jókòó síbẹ̀. Bí mo ṣe jókòó, ṣé mọ̀ gẹ́gẹ́ bí ọkùnrin tó rí obìnrin tó náà dá jókòó, àṣà kíra wa. Nígbà tá a dẹ̀ kíra wa tán, ní táìmù yẹn mo wá ra ẹyin. Mo wá ní ṣé kò mind ṣé ó máa jẹ, ó dẹ̀ gba ẹyọ kan lọ́wọ́ mi. Ó jẹ. Gbogbo táìmù yẹn mọ́tò ti pé. Àwọn dráìvà àtàwọn kọ̀ǹdọ́tọ̀ gbogbo wá ṣámọ̀ bí wọ́n ṣe máa ń ṣe, wọ́n yanjú ọ̀rọ̀ owó lọ́wọ́. Òun náà wá ra minerals. Ó wá ní kí n gbà, mo wá ní èmi ò mú o. Bí sáṣá ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ni pé èmi fún òun ní ẹyin, òun jẹ. Òun náà wá fẹ́ ra nǹkan sí èmi ní mi ò gbà. Láti bẹ̀ aṣá di ọ̀rẹ́ à ń sọ̀rọ̀. Ibẹ̀ ni mo ti bí léèrè pé ṣé Ìbàdàn ló ń gbé ni àbẹ́kò? Ó wá ní pé Ìbàdàn lòun ń gbé. Pé òun wá wo ẹ̀gbọ́n òun kan ní Ìkẹjà ni, ṣùgbọ́n òun ò bá. Lòun fi ń padà sí Ìbàdàn. Wípé òun dẹ̀ ti sọ ní Ìbàdàn pé òun máa lò bí ọ̀sẹ̀ kan lọ́dọ̀ ẹ̀gbọ́n yẹn tóun bá bá. Ó wá ní ṣé Ìbàdàn lèmi náà ń gbé ni? Èmi ò gbé Ìbàdàn o. Ògbómọ̀ṣọ́ lèmi ń lọ. Tí n bá bọ́lẹ̀ ní Ìbàdàn, màá ẹ̀ṣẹ̀ wọ mọ́tò Ògbómọ̀ṣọ́. Ló bá ní Ògbómọ̀ṣọ́, ó máa ń gbọ́ orúkọ ìlú yẹn, òun ò dẹ̀ débẹ̀ rí o. Ṣẹ̀dẹ̀ mọ̀ àyà tó fẹ́ igi gùn tẹ́lẹ̀, tí wọ́n bá ní kùn màá na ẹ̀ há, kí wọ́n tó sọ délẹ̀ ṣe mọ̀ pé ó ti máa dé orí igi. Bó ṣe lóun ò mọ Ògbómọ̀ṣọ́ pé òun dẹ̀ fẹ́ mọ bẹ̀. Ó dẹ̀ ti sọ tẹ́lẹ̀ pé òun fẹ́ lo ọ̀sẹ̀ kan lọ́dọ̀ ẹni tóun wá lÉkòó. Ìgbà yẹn dẹ̀ ní kì í ṣayé fóònù. Mo bá ní gbọ́ tó lóò mọ Ògbómọ̀ṣọ́ rí, tó bá mind bóyá o lè kúkú tẹ̀lé mi ká lọ kó dẹ̀ mọ Ògbómọ̀ṣọ́ wá dẹ̀ mọ padà bọ̀. Ló bá ní inú wa dẹ̀ dùn ibi tí ọ̀rọ̀ ti wọ̀ nìyẹn o. Bí a ṣe gbé ara wa nìyẹn. Gẹ́gẹ́ bí mo ṣe sọ ní táìmù tá à ń sọ yìí, mo ti wed, mo ti níyàwó. Ìyàwó mi dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bí first born ni. Ọmọ tó wá bí yẹn, òun, èmi àti mọ́mì mi la jọ ń gbé ilé. Mo wá wò pé ẹni tó ń tẹ̀lé mi lọ sí ilé yìí, ṣé máa wá lọ gbé bá ìyàwó tó wà nílé ni àbí báwo? Meanwhile, èmi àti ọ̀rẹ́ mi kan náà wà tí à ń jẹ́ orúkọ kan náà. Òun náà Wálé lórúkọ ẹ̀. Tóun náà bá ń gbọ́ bí mo ṣe ń sọ̀rọ̀, òun náà máa rẹ́rìn-ín bí tó wà ni. So ilé tiwọn, rúùmù kan wà ńbẹ̀ tá a yà sọ́tọ̀ táwa bọ́ìsì máa ń fi ń ṣe gbogbo ohun tó bá wù wá ṣá. So kí ìyàrá yẹn wà lọ́wọ́ mi, aṣọ mi wà nínú ẹ̀, aṣọ tí Wálé yẹn náà wà ńbẹ̀. So ibẹ̀ yẹn ni mo gbé lọ direct wípé ilé tí mò ń gbé ni. Ojú ẹ̀ náà ni mo ti yọ key, mo ṣílẹ̀kùn, òun náà wọlé, gbogbo wa ṣá jókòó. Nígbà tó ṣe díẹ̀, mo wá ní bí ijọ́ mélòó ló máa wá lò sìn. Ṣé bọ́sẹ̀ kan ló sọ fún wọn ní Ìbàdàn pé ó fẹ́ lò. Ó wá ní kò sí tó ní kó máa lò bí 4 or 5 days náà bí báyìí. Ọlọ́run, èmi ti ń rò sọ́kàn ara mi pé ẹran ti kú sílùú tí ọ̀bẹ wà, kì í ṣe àìlọ́bẹ lélẹ̀. Pé ọ̀sẹ̀ kan yẹn náà o, a jọ gbádùn ara wa.
n bá ní tó bá rí bẹ́ẹ̀ jẹ́ ká sì ṣeré jáde náà. A bá jáde. Ṣé wá rí ilé tí mo gbé lọ yìí, igbó kan wà ní ibẹ̀, cemetery ni, wọ́n máa ń sin òkú síbẹ̀ ni. A máa ń gba etí ibẹ̀ kọjá tó bá jẹ́ ọ̀sán tàbí àárọ̀. Ṣùgbọ́n tó bá ti di alẹ́, à ń gbabẹ̀ mọ́. So ìgbà tí à ń kọjá lọ sí ilé yẹn, ọ̀nà bẹ̀ la gbà wọlé. Ìgbà tá a fẹ́ jáde kúrò nínú ilé yẹn náà, ọ̀nà bẹ̀ la gbà jáde. A ṣá jáde, a lọ ṣe fàájì. Mo lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi yẹn kí wọ́n lè mọ̀ wípé tàkúté ti mú àparò, kóńkálukú wọn lè mọ bí wọ́n ṣe fẹ́ ṣe ra wọn ní ọjọ́ yẹn o. Torí àwọn náà níbòmíì tí wọ́n lè lọ sùn. A ṣá dé bẹ́ẹ̀, gbogbo wa jọ ṣe fàájì, a ṣeré. Nígbà tó wá di ọwọ́ alẹ́, ó ti ń lọ bí 7:30 to 8. Àwa fẹ́ máa bọ̀ nílé. Mo wá gbé lọ gba ọ̀nà ibòmíì. Ó wá bi mí pé ṣé bí ọ̀nà bí tá a gbà lẹ́ẹ̀kan, mo ní ọ̀nà bíbà yìí náà pé kó lè mọ gbogbo ọ̀nà tó wọ ibi báyìí ni. A ṣá wọlé. Ìgbà tó di bí 9, ọ̀rẹ́ mi yẹn náà dé. Àwa mẹ́tẹ̀ẹ̀ta wà nínú room, àwa ń wo fíìmù. Àwọn VHS ayé John ńlá yẹn. A ṣá wo fíìmù yẹn títí tó fi di bí 12:30. Ìgbà tó di bí 12:30 to 1, ọ̀rẹ́ mi yẹn ní òun fẹ́ lọ sùn tóun. Okay o, ó dàárọ̀ o. Bí ìyẹn ṣe jáde lọ kò pẹ́, ló bá ní inú ń ṣe òun bákan, òun fẹ́ lọ sí toilet. Toilet, okay, no problem. Ó yá dìde. N bá nawọ́ ibi tí toilet wà sí, ó máa gba passage. Ẹ mọ àwọn ilé ìlú òkè yẹn, ó kàn máa gba passage, á jáde sẹ́yìn kùlé. Ibẹ̀ ni toilet wà. Ló bá ní rọ́ o. Òun ò lóru toilet yẹn. Ní 1 lóru. Irú toilet wo ló wá fẹ́ lò? Ó ní ibi tóun like ni pé ibi tí atẹ́gùn àti máa fẹ́ sóhun tóun á dẹ̀ máa rí òkè mú. Ìta gbangba nínú ìgboro. Kò sí yẹn ń bí o. Ibi òun ṣe inú oko o. Ó bá ní ṣé bí the other time tí a fẹ́ jáde, a gba ibi igbó kan kọjá. Kí ló dé tí mi ò sin òun lọ? Igbó yẹn ò jìnnà síbí náà. Òun á dẹ̀ ṣe tóun fẹ́ ṣe, òun bẹ́ẹ̀ á padà. Mo ní ṣé o mọ igbó tó sọ yẹn, ṣé o mọ nǹkan tó wà ńbẹ̀? Ó ní kí ni? Mo lókùú ni wọ́n máa ń sin síbẹ̀, cemetery ni. Àwa tá a jẹ́ ọmọ ìlú gan, a kì í sábà gba ibẹ̀ lálẹ́. Talk less of kí n sọ wípé o fẹ́ lọ yàgbẹ́ ńbẹ̀ ní òru 1 o'clock. Ló bá ní rárá o. Pé kí ló dé tí àwọn èèyàn máa ń bẹ̀rù báyìí? Pé àwọn tó wà ńbẹ̀ ṣe bí wọ́n ti wà nírú level táwa náà wà yìí rí. Pé meanwhile gbogbo wa náà la máa tún dàbá wọn bíi tiwọn náà tó bá yá. Pé kò sí nǹkan tó máa mú òun wá wọbẹ̀ lọ́mọ. Ó fẹ́ wọ cemetery kó lọ yàgbẹ́ tí kì í ṣe pé kò sí toilet nínú ilé. Èmi ò lè tẹ̀lé ẹ o. Ó bá ní ẹ tí mi ò bá tẹ̀lé òun nìkan lọ. Ibi tí mo ti ń fura díẹ̀díẹ̀ nìyẹn. Pé meanwhile gbogbo time yẹn gẹ́gẹ́ bí ọ̀dọ́ nígbà yẹn, àwa náà máa ń ṣe àwọn kíní saint tí wọ́n ní wọ́n máa ń ṣe tí a máa ń kọ lẹ́tà sí India nǹkan. Gbogbo time yẹn èmi náà ní àwọn kéékèèké kan lọ́wọ́, nǹkan yẹn lèmi náà gbójúlé tí mo fi wò wípé tó bá tiẹ̀ wá fẹ́ lọ nugbó, nǹkan kan tiẹ̀ lè ṣe mí ń bẹ̀ ni. Ìgbà tó ṣàyàrí mo bá ló yá kó já lọ. A dẹ̀ ṣílẹ̀kùn. Ìgbà tó kù díẹ̀ ká wọ inú igbó yẹn, mo bá wò wípé ó máa padà. Ló bá ní kí n já lọ sí wá, èmi ò lọ mọ́ ibi tèmi dé, mo fẹ́ dúró. Tí wọ́n bá fẹ́ lọ, igbó yẹn nìyẹn lọ́ọ̀kan yẹn máa lọ. A dẹ̀ gbé ṣéèdì dání. So mo dẹ̀ dúró ń bẹ̀ yẹn, ó dẹ̀ wọ inú igbó yẹn lọ lójú mi. Bí mo ṣe rí pé wọnú igbó yẹn ìṣẹ́jú kìíní 10 minutes 20 kò jáde. Bí mo ṣe padà sí inú rúùmù nìyẹn pé anyway kò sẹ́ni ó mọ̀ pé mo gbé ẹ láti ọjọ́ ta wá sí bíbáyìí. Bí nǹkan bá tiẹ̀ ṣe ẹ́ ń bẹ̀, wàhálà ti ẹ nìyẹn. Èmi bá padà sínú ilé, mo palẹ̀kùn ta yẹn, mo ti padà. Ìgbà tó tó bí 30 or 45 minutes, mo kàn tún gbọ́ kokoko lẹ́nu lẹ̀kùn. Mo bá ní ta nìyẹn? Ó lóhùn ni. Mo ṣá lọ ṣílẹ̀kùn fún un. Bó ṣe wọlé yẹn, ibẹ̀ ni ara ti ń sọ fún mi pé yes, àkèré, ó ní gbogbo nǹkan lòun lè fò. Ó ti ń fò eléyìí, ó ń fò eléyìí, ó ń fò eléyìí. Ṣé kìí ṣe pé àkèré mi ti fẹ́ fò tí ó fi wá kán ní ìtàn báyìí?
torí èmi náà ti wá mọ̀ pé tẹ́ni fi wọ inú igbó yẹn tó dẹ̀ jáde tí kì í ṣọmọ ìlú yìí ó bá wọlé àṣàjòkò ló bá ní ṣó tán ṣé òun ti wá kú síbẹ̀ ńsìn ṣé wọ́n ti gbé òun nígbà tí òun ṣòun ló ń pa wọ́n. mo ní èmi náà kàn sọ bẹ́ẹ̀ ni àwọn náà máa ń wọbẹ̀ lóru èmi náà ṣáà lo gbàǹkó mi ò fẹ́ kó lọbẹ̀ yẹn ni èmi náà máa ń wọbẹ̀ lóru kò sí tó ń ṣèyàn. ló bá ní òkè a bá wo fíìmù díẹ̀ sí ló bá lóun fẹ́ sùn ló bá ní kó lọ sùn ó bọ́ sórí bẹ́ẹ̀dì ó wá ní ṣé mi ò ní sùn fíìmù yìí mo fẹ́ wò parí kì í ṣe fíìmù yẹn ló wà ní máìndì mi mọ́ ẹ̀rù tí ń bà mí ní táìmù yẹn wípé ta lẹni yìí. meanwhile nígbà tá a wà nínú mọ́tò tá à ń sọ̀rọ̀ bọ̀ apá kan wà níbi ọwọ́ òsì báyìí mo ti bí léèrè pé kí ló ṣe níbẹ̀ yẹn bí ìgbà tí ibẹ̀ jóná ó ní wípé Liberia lòun gbé àti dádì òun pé ìgbà ogun Liberia yẹn ìgbà táwọn fẹ́ sá lọ sí port tí mọ́tò ti fẹ́ ship fẹ́ kó àwọn òun ṣubú ibi tóun wá ṣubú sí iná ń jó ń bẹ̀ òun ní láti gbé ọwọ́ lé torí àwọn sójà ń bọ̀ lọ́ọ̀kan wọn gbọ́dọ̀ rí pé òun ì tí ì kú ibẹ̀ ni iná yẹn ti jó òun lọ́wọ́. By the time tó ti dé láti inú igbó yẹn ibẹ̀ lọ́kàn tèmi ti ń sọ nǹkan mi pé yes ẹni yìí ò rí bẹ́ẹ̀ ni ṣe sọ fún mi mi ò ṣá sùn. ìgbà tó di bíi after 1 hour tóun sùn ibi tí fíìmù yẹn ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn. tí n bá wo orí bed ìgbà míì bí ìgbà tó jẹ́ pé pósí ni wọ́n gbé síbẹ̀ màá tún ṣẹ́ ojú sínú màá wò pé àbí mò ń lálàá ni tí n bá tún wò màá tún ti rí pé ó ti sùn nọ́mà kí leléèkẹ́ èmi náà ṣáàjókò mi ò wo fíìmù mọ́ mi ò pa bó ṣe dìde nìyẹn ló bá ní mi ò sùn ní kí n má bọ̀ kí n wá sùn mo lóorun ò tiẹ̀ kùn mí mọ́ mo ní and then mo gbàgbé kí n sọ nǹkan kan fún ẹ bó ṣe ló fẹ́ lo ọ̀sẹ̀ kan bí yẹn ò ní lè lo ọ̀sẹ̀ kan bí o tílẹ̀ bá ti mọ́ bóyá lò ní wá tètè padà sí Ìbàdàn. ó ní kí ló dé ṣé bó ní nǹkan tá a jọ sọ tẹ́lẹ̀ mo ní mo ti gbàgbé. meanwhile ní táìmù yẹn mo máa ń bá mọ́mì mi ṣe supply ni a máa ń supply soya beans àgbàdo a dẹ̀ máa ń ra iṣu. mo ní sọ pé mo sọ fún ẹ pé mo wá ṣe supply lẹ́kọ̀ọ́ ni mo ní mo ti gbàgbé pé soya beans wà kan wà ní gbókò ọ̀la ni mo dẹ̀ gbọ́dọ̀ tún lọ sí gbókò pé ìwọ tí mo rí gan ni ò jẹ́ kí n rántí pé mò ń lọ bìkan láàárọ̀ ó kàn rẹ́rìn ó ní ṣé wípé kó máa lọ láàárọ̀ báyìí wàá máa lọ ó ṣáà ti mọ bí wàá padà wá ó ní okay no problem ó dẹ̀ tún sùn padà ó ní ṣé mo lè wá sùn sìn mo ní má wọ̀rì èmi náà sùn ní ọjọ́ yẹn tílẹ̀ fi mọ́ orí iṣẹ́ ni mo sùn mi ò lè lọ bá lórí bed because n tí mo ti rí yẹn ó ti ń dẹ́rù bà mí ìgbà tílẹ̀ mọ́ ní nǹkan bíi 6-7 èmi ti múra mo bá ní jẹ́ kí n sìn ẹ́ dé park tó ti máa wọ mọ́tò Ìbàdàn. wọ́n ń pe àwọn tó bá jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ dáadáa wọ́n mọ̀ pé ní ìgbà yẹn kò sí ibi tá a ti ń rí mọ́tò Ìbàdàn ju Takí lọ wọ́n máa ń pe ibẹ̀ yẹn ní Takí. mo ṣáàsìn débẹ̀ ó ti wà nínú mọ́tò ẹ̀gbẹ́ gíláàsì ló jókòó sí èmi dúró sẹ́gbẹ̀ẹ́ mọ́tò à ń sọ̀rọ̀ ibẹ̀ ló ti bi mí ní question kan ó ní ibo ni mò ń gbé lẹ́kọ̀ọ́ gan tí n bá ti wá sékòó èmi náà kàn sọ fún mo ní ọgbà ó ní ọgbà sékòó náà lọgbà yẹn mo lẹ́kọ̀ọ́ ni kò pẹ́ mọ́tò kún bó ṣe lọ nìyẹn. ìgbà tó lọ tí mo padà sílé inú mi dùn mo lọ́lọ́run mà ṣe o ìgbà táwọn ọ̀rẹ́ mi dé mo sọ fún mo ní wọ́n lálejò ẹ̀dá àlejò kẹ̀ mo ti rí nǹkan tí ẹ̀mí mi ò gbé o pé ọgbọ́n àti pé bóyá àwọn nǹkan kéékèèké táwa náà tí mo là ń ṣe ń gbà yẹn bóyá ni mo fi rí bá sọ̀rọ̀ tó fi lọ pé ó ti lọ o mo ṣàṣọ gbogbo bó ṣe perform mo sọ fún àwọn ọ̀rẹ́ mi tó inú mi ti dùn pé wẹ́ kò sí problem Ọlọ́run ti yọ ìyẹn lọ́kàn mi. ó wá tó bíi 2 months after mo ti wá wà ní ilé tí mò ń gbé lẹ́kọ̀ọ́ mo wà nínú yàrá mo sùn mo kàn gbọ́ tẹ́nìyẹn kanlẹ̀kùn ẹnu rúùmù mi bá ní yes come in ọwọ́ tó kọ́kọ́ náà àpá tó wà ní ẹ̀yìn ọwọ́ ẹ̀ ni mo kọ́kọ́ rí mo sáré dìde pé irọ́ o kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ tó máa wọlé ó fa travelling bag dání báwo ló ṣe mọ bí ó ní ṣe ń tó yẹ kí n kọ́ sọ ni àbí kí n kí òun káàbọ̀ kí n kí ẹ káàbọ̀ kí mo fún ẹ ládírẹ́sì bí báyìí ni
ó lèmi ni mo sọ fóun pé ọgbà ni mò ń gbé. Tí n bá sọ pé ọgbà ni mò ń gbé, ṣé mo sọ street ilé yẹn fún ẹ? Ṣé mo sọ nọ́mbà ilé fún ẹ? Ṣé mo sọ rúùmù? Báwo ló ṣe ó ní kí n fìyẹn lé òun ṣáà dẹ̀ ti débí ná. Mo wá rẹ́rìn, mo lóòótọ́ ni, báwo ni, káàbọ̀. Ṣé o wá ń lọ sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ tó wá ń gbà yẹn náà ni? Torí mo rí tó fa báàgì lọ́wọ́. Ó ní bí ìbá iná lòun wà pé the last time tí mo ní mò ń lọ bì kan, èmi ò ṣáà ní lọ bì kan sìn, òun á tẹ̀ lọ bóyá ọ̀sẹ̀ méjì. Mo ní mo kàn rẹ́rìn, mo ní no problem, mo ní no problem. But tó bá yẹ pé bó o ṣe débí ò bá mi, tó j'Ògbómọ̀ṣọ́ ni mo wà, kí ló máa ṣe? Ó lóun mọ̀ pé mo wà ń bí ni. Mo ní okay. Gbogbo time yẹn ọ̀rọ̀ ara wa ti ń yéra wa díẹ̀díẹ̀. Mo lókè kò sí problem, gbé báàgì lẹ̀, ó bá jókòó, ó lóun fẹ́ mu omi, mo fún un lómi, àtúnjọ ṣeré because gbogbo ìgbà yẹn náà ọkàn tèmi náà di, ọkàn mi di ńgbà yẹn gan. Àtúnjọ ṣeré, à ń sọ̀rọ̀, à ń rẹ́rìn. Ńgbò yá ló ní wípé òun fẹ́ rìn àdúgbò yẹn wò, òun wò bí gbogbo area yẹn ṣe rí. Mo ló wà òkè. Mo ní èmi náà dẹ̀ fẹ́ dé ibì kan tẹ́lẹ̀ o. Mo ní bóyá tí wọ́n bá lọ kémi náà sáré lọ bí mo fẹ́ lọ, tó bá dẹ̀ dé àwa pàdé ńgbà yẹn, ló bá lókè, aṣájọ jáde. Bóun ṣe lọ, èmi bá jáde. Ibi tí mo jáde lọ yẹn, mo kàn máa fi orúkọ bo ẹni yẹn ní àṣírí ni. Oníṣègùn ni, ọ̀rẹ́ mi dẹ̀ ni, àgùdà ní excellent hotel. Mo lè sọ street yẹn fún àwọn tó bá mọ̀ bẹ̀ kó má dàbí pé àbí ó ń fi rọ́kùn. Wọ́n ń pe street yẹn ní Sórìnmádé ní àgùdà. Mo bá lọ sọ́dọ̀ ẹni yẹn, ọ̀rẹ́ báyìí ni òwò, mo fẹ́ kó bá mi yẹ nǹkan kan wò. Ìgbà tí ìyẹn wò ló bá ní ó ní àwa méjì la wọlé, obìnrin kan tẹ̀lé mi, ó dúdú. Ó ní bọ̀ tó ti padà. Ó lóun tiẹ̀ lérò pé bóyá èmi ni mo mú wá ni. Ó ní tóun wò yìí, ó lóun ní parọ́ fún mi, abara méjì pátápátá ni, pé òkú ni o. Òkú ni ó ní ẹ. Mo lémi náà ti rò bẹ́ẹ̀, but mo fẹ́ mọrú agbára tó ní ló jẹ́ kí n wá bá ẹ. Èmi ò rò débi pókú ni, ṣùgbọ́n mo mọ̀ wípé alágbára kan ni. Ó bá ní òkú ni o. Question tó wá bí mi ni pé ibo ló wà báyìí? Mo ló wà nílé mi, ó gbé báàgì sílé, ó lóun fẹ́ rin àdúgbò lọ. Ìyẹn ló ti jáde padà ń bínú. But question tó ń fẹ́ bí mi, ara bí tí àwọn ọkùnrin ta ti nídìí kí a jókòó ká gbọ́ ọ̀rọ̀ yìí dáadáa. Question tó bí mi ńjọ́ yẹn ni pé níjọ́ tèmi pẹ̀lú ẹ̀ pàdé, ǹjẹ́ nǹkan kan ti dà wá pọ̀ pé bóyá a ṣeré ọkùnrin sóbìnrin? Mo ní rárá. Ó ní fine. Ó ní tó bá jẹ́ wípé nǹkan ti wà láàrin wa kí n jẹ́wọ́ o. Ó ní torí tí mi ò bá jẹ́wọ́ nǹkan tí òun ń wò yìí tóun fẹ́ ṣe, ó lè yí ọ̀tá mi lọ́wọ́ finally, kí Ọlọ́run má yà wá ní wèrè. Mo ní nǹkan kan ò sí láàrin wa. Ó wá ní okay. Kí ni tèmi fẹ́ báyìí? Ó lóun tún béèrè tí mo fẹ́. Ó pè yàn lókù. Ó lóun fẹ́ lo ọ̀sẹ̀ 3 lọ́dọ̀ mi. Báwo ni mo ṣe máa sùn pẹ̀lú òkú nínú ilé? Èmi á dẹ̀ mọ̀ pé òkú ni. Ó lémi ni mo rí. Èmi náà mo dẹ̀ gbé wá. Ẹni tó dẹ̀ mọ̀ àti dé Olúnàgún, àwọn àgbà ní òun náà ló máa ti lo ẹ̀. Mo ṣá sọ bí àwàdà pé jọ̀ọ́ nítorí Ọlọ́run kí ni mo lè ṣe? Ó wá ní okay, nígbà tí nǹkan kan ò ti sí láàrin wa yẹn, pé solution wà. But solution tó wà, ó ló le díẹ̀ o. Ó ní torí mi pẹ̀lú ẹ̀ a máa jà dáadáa lóru èní. Pé nínú ìjà yẹn ló wà bóyá máa bọ́ ń bẹ̀ o, bóyá mi ò ní bọ́ ń bẹ̀. Nígbà tó pèèyàn lókù tó ní kémi alàyè máa bàjà. Gbogbo sẹ́ǹtì kéékèèké tá ń ṣe sọ́ràn òkú ni. Ó ní torí ẹ̀ ló ń fi bí mi pé nígbà tí nǹkan kan ò ti sí láàrin wa yẹn bí ìbálòpọ̀, pé èmi ni kí nǹkan jẹ́ kọ́kàn mi di. Ó ṣáà ṣe àwọn nǹkan kan fún mi lọ́tùn lósì, lílá sísín gbogbo ẹ̀. Ó wá fún mi ní nǹkan ẹyọ kan. Ó ní tí n bá ti délé, kí n lọ fi nǹkan yẹn sí ẹ̀yìn wíńdò mi lẹ́yìnkùlé. Pé ṣùgbọ́n o, tí wàhálà yẹn bá bẹ̀rẹ̀ lóru o, kí n ṣe ọkàn ọkùnrin o.
kí n ṣe ọkàn ọkùnrin o pé wàhálà máa ṣẹlẹ̀ pé wàhálà ò ní ṣẹlẹ̀ kí n gbàgbé bá kúrò ńbẹ̀ bí mo ṣe ń bọ̀ mo sáré lọ sílé mo fi kíní yẹn sẹ́yìn wíńdò mo rí pé kò tí ì dé bí apalọ̀ kan wà lẹ́gbẹ̀ẹ́ ilé tí mò ń gbé ńgbà yẹn street tí mò ń gbé ńgbà yẹn torí ẹni tí ó bá parọ́ a ní ẹlẹ́rìí òun wà lọ́rùn ọmọ Salako street ni mò ń gbé ní ọgbà so bí mo ṣe fi kíní yẹn síbẹ̀ mo sáré lọ sí bí apalọ̀ yẹn èmi náà lọ mu big stout bíi méjì pé tọ̀ wọ́n ti lógun yá mo dẹ̀ bí ọ̀rẹ́ mi yẹn pé tí n bá sá fún un tí ò rí mi ń lé ṣé bó máa lọ́ngbà tí ò bá rí mi ìyẹn ló wá jẹ́ kó yé mi bàbá ọ̀rẹ́ mi yìí náà oníṣègùn ni bí mo ṣe ń sọ àwọn tó bá mọ street yẹn wá ti mẹni tí mò ń sọ wọ́n ti mọ̀ bàbá yẹn náà wá dá sí bàbá wa ní káwọn sóòótọ́ fún mi bí mo sá kúrò ń bí gbogbo bí kíbi tí n bá lọ ilé ìyàwó mi débẹ̀ o ó máa wá mi débẹ̀ o the best thing ni pé n tí ọ̀rẹ́ mi ní ká ṣe yẹn kí n ṣe ọkàn ọkùnrin kí n dẹ̀ ṣe kí gbogbo ẹ̀ parí lénìí ọ̀dà so n bá jókòó síwájú ta lẹ́yìn ìgbà mo mu bí àyẹn tán kò pẹ́ mo rí tó ń bọ̀ ó kọjá wájú ilé díẹ̀ mò ń wò ìrìn òun àti ọkùnrin kan fẹ́ bára wọn mu bí ìgbà tó jẹ́ pé wọ́n jọ ń bọ̀ bọ̀ tí mo mọ̀ pé wọ́n jọ wá èmi ṣáàjókòó pé àbílẹ̀ yìí ò mọ̀nà mọ́ mo tiẹ̀ ti ń rò lọ́kàn àbí tí wọ́n ṣe fún mi ti mú kò mọ ibi tó ń lọ mọ́ Ọlọ́run máa ṣe o bó ṣe rìn síwájú díẹ̀ ó kàn padà ni ló bá wá bá mi ń ta ló bá ní mo dẹ̀ rí tóun kọjá mi ò dẹ̀ pé òun ebi ìwọ náà rí mi lórí ìjókòó kí ló dé tí wọ́n kọjá lé mo ní ṣé nítorí ọkùnrin tó ń tẹ̀lé ẹ lọ o fẹ́ mọ̀ pé bí o fẹ́ kó mọ̀ pé ibi tó ti jáde ni mo ní mo kàn ń wú ẹni o èmi náà ṣáàdà sáwádà pé mò ń jowú bàbá ṣàwọlé ńgbà wọlé ó ní òun ti rìn ibi tó rìn dé ní tó sọ fún mi mo mọ̀ pé irọ́ ni torí gbogbo ẹ̀ ló ti rí already ó rìn dé stadium Agége láti ọgbà toró sọ fún mi gbogbo ibi tó ṣe rìn gbogbo bó ṣe débẹ̀ ìgbà tó wọlé ó wá ló ti rẹ̀ pé ebi dẹ̀ ń pa òun ó dẹ̀ mọ̀ boys lèmi mi ò stay sí bí permanent kò sí oúnjẹ kankan nulẹ̀ ó lè bí ń pa jáwó oúnjẹ lọ àjáde àtún lọ jẹun àtún padà wọlé ìgbà tá wá wọlé yẹn mo wá sọ fún mo ní ó sọ pé ó máa lo tó ọ̀sẹ̀ méjì ó ní ẹ̀ fine ó sì ń dà mo ní sọ̀rọ̀ ènì tó wáì mo máa ń ṣe prayer kan for 3 days èní gangan mo dẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ prayer yẹn so máa lọ rò pé nǹkan kan máa ṣẹlẹ̀ láàrin mi pẹ̀lú ẹ o for that 3 days tó fara mọ́ ó ní no problem àjẹun tán ojú mi ló ṣe change tó bọ́ra sí ìhòòhò ọmọlúàbí ó wọ aṣọ míì n tó ti wà ní mind tèmi gan tóun try láti ṣe ni pé bóyá ó máa attract mi tèmi dẹ̀ ti gbọ́ nǹkan kan tèmi náà sá fún ọkàn mi ò tiẹ̀ sí ń bẹ̀ ó sá sùn èmi bá lọ gbé ìtẹ́ ìkírun mo ṣàlùwàlá mo ní prayer tí mo fẹ́ ṣe 3 days n bá jókòó ń bẹ̀ a bá bẹ̀rẹ̀ ìgbà tó di 1 bóyá 5 minutes after 1 lọ́jọ́ yẹn lọ́hùn tí máa wo ibi tó sùn sí mo rí pósí dáadáa tẹ́lẹ̀ kúrò nírú èyí tí mo rí tẹ́lẹ̀ bí ìgbà téèyàn sọ pé èèyàn lálàá mo rí dáadáa mi ò ní parọ́ fún yín ẹ̀yin aráalé ẹ̀rù bà mí tí ọmọdé ò bá débi ẹ̀rù ní a ní kò sí ẹ̀rù kankan èèyàn bá débi ẹ̀rù á bà ní tí mo rí yẹn àyà mi já but pẹ̀lú tí ó ti wà lára mi àti tí wọ́n ti sọ fún mi pé kò síbi tí mo lè wọ̀ ó máa tẹ̀lé mi mo sọ ọkàn ọkùnrin mo tún mú tẹ́sùbá yẹn mo tún continue ó tún pẹ́ o mo tún wo bẹ̀ exactly bí ìgbà tí èèyàn bá ṣẹ̀ṣẹ̀ kú tí wọ́n fi òwú sí nímú àtẹnu ni mo tún rí ní orí bẹ́ẹ̀dì yẹn táìmù yẹn ẹ má yẹ ká parọ́ fúnra wa mo dìde mo fẹ́ ṣílẹ̀kùn pé mo fẹ́ lọ tọ̀ mo déèdì lẹ̀kùn òṣì mọ́ wàhálà dé mo ṣílẹ̀kùn lẹ̀kùn òṣì mọ́ mo ṣílẹ̀kùn lẹ̀kùn òṣì mọ́ nígbà mo ṣe lẹ́lẹ̀kẹta bí mo ṣe fẹ́ padà pé kí n lọ jókòó ó ti jókòó sétí bẹ́ẹ̀dì ní nọ́mà bó ṣe wà tẹ́lẹ̀ ní èèyàn ó kàn rẹ́rìn ni ó pe orúkọ kan orúkọ mi ni o but gbogbo àwọn tó jẹ́ olólùfẹ́ mi nílé tí wọ́n mọ̀ mí ẹni tó bá pe orúkọ yẹn màá mọ̀ wípé nu fámílì mi gangan ló ti wá orúkọ yẹn ló fi pè mí
mo gbójú sókè mo wò ó kàn rẹ́rìn ó lóò ti wá mi ó ti béèrè bí mo ṣe jẹ́ ó dẹ̀ ti mọ̀ bí wọ́n ṣe pè mí fún ẹ náà ni mo jẹ́ o ó ṣáà ti rí mi ó ti rí gbogbo ẹ̀ báyìí mo mọ̀ pé ó ti mọ̀ látijọ́ tí mo wá sílùú ẹ̀ ló fi ní kí n máa lọ ó lọ́ọ̀bì kankan náà nígbà tó délé ìwọ àtàwọn ọ̀rẹ́ ẹ ṣe báyìí bó ṣe bẹ̀rẹ̀ sítórì nìyẹn before God and man gbogbo ohun tí mo ṣe ní ọjọ́ yẹn gbogbo ẹ̀ ló sọ fún mi fúnra rẹ̀ gbogbo ibi tí mo lọ bí mo ṣe kúrò ńbẹ̀ tí mo lọ sọ́dọ̀ ìyàwó mi àtọmọ gbogbo ẹ̀ ló sọ fún mi ló wá ní òun lọ kí ìyàwó mi náà pé ṣe bá ọmọkùnrin ló gbé lọ́wọ́ pé ilé wa ilé orí òkè báyìí ni òkè room parlour ni mò ń lò gbogbo ohun tó ń sọ yẹn jìnnìjìnnì ti bá èmi náà pẹ̀lú gbogbo ohun tí mo ló wà lára mi bó wá wò pé wàhálà dé ń gbò wá sọ tán ó ní nísìnyí tó ti wá mọ̀ mí kí ló fẹ́ ká ṣe báyìí mo ní tí mo fẹ́ ká ṣe tí mo fẹ́ ká ṣe ní táìmù yẹn ẹnu mi ń gbọ̀n ṣùgbọ́n mo tún rántí tí wọ́n sọ mo ní kò sí nǹkan tí mo fẹ́ ká ṣe olókè ó lóun fẹ́ kí n béèrè tó bá wù mí ó lóun ṣe tán láti ṣe gbogbo tí n bá fẹ́ kí òun ṣe kí n sọ fún òun á ṣe mo kàn rántí tí bàbá yẹn sọ ni pé tí a bá ń ja ogun yìí tó bá débì kan n tó bá wà ní máìndì mi ni kí n sọ o wípé ibi tó léwu sí táwọn bá ní kí n fi sílẹ̀ pé kí n fẹ́ wọ́n ní màá lówó nǹkan òkìkí á kàn oríṣiríṣi nǹkan á ṣe torí wípé gbogbo ohun tí n bá bí yẹn á máa ṣe fún mi ṣùgbọ́n ẹ̀yìn ẹ̀ ó léwu fọ́tá mi àti fún ọmọ àti ìyàwó mi ìyẹn ni mo rántí bó ṣe béèrè pé kí ni mo fẹ́ mo ní n tí mo fẹ́ ni wípé tílẹ̀ bá ti mọ́ kó o gbé báàgì kó o dẹ̀ máa lọ kémi pẹ̀lú ẹ̀ dẹ̀ má rí rẹ mọ́ láyé táyé ò fi parẹ́ bàbá yẹn dẹ̀ kìlọ̀ fún mi ó ní tí n bá ti sọ nǹkan yẹn kí n má wo ojú ẹ̀ pé tí n bá wo ojú ẹ̀ directly tí ojú èmi ẹ̀ bá pàdé pé màá change tí mo fẹ́ sọ yẹn o bí mo ṣe sọ̀rọ̀ yẹn tán mo kàn kọ ẹ̀yìn sí ni ló bá ní wojú mi n tó fẹ́ nìyẹn ojú lọ́rọ̀ wà kọjú sí mi èmi náà ń gbọ́nà etí mi ò di sọ nǹkan tí wọ́n bá fẹ́ ìwọ ṣáà ti ní kí n béèrè mi dẹ̀ ti béèrè sọ ohun tó bá fẹ́ ní táìmù yẹn ó bẹ̀rẹ̀ sí ní bẹ̀ mí pé kí n jọ̀ọ́ kí n change decision mi yẹn kí n má jẹ́ kóun lọ pé òun ò ṣẹ̀ṣẹ̀ máa tẹ̀lé mi o òun kàn dìídì farahàn mi nínú mọ́tò ni òun gba àyè yẹn sílẹ̀ fún mi nínú mọ́tò ni ó yẹ kẹ́lòmíì ti jókòó síbẹ̀ mo ní ibo ló ti wá mọ̀ mí and then ibo ní nǹkan yìí ti ṣẹlẹ̀ ibẹ̀ ló ti wá jẹ́ kó yé mi wípé inú ogun Liberia yẹn gangan ni ló ti ṣẹlẹ̀ so Liberia ni ó ní ṣùgbọ́n ọmọ Ìbàdàn làwọn ok kí ni tèmi tó wá ń tẹ̀lé kiri èmi ò dé Liberia rí bó láti mọ́ra ẹ wo ẹ̀yin ará ilé ẹ̀yin olólùfẹ́ mi especially àwọn ọkùnrin gbogbo tó ń dán kọ́ ni wúrà o gbogbo ẹ̀kọ́ o ó lóun ti pàdé mi ní Ìkẹjà rí exactly ibi tó sọ fún mi ibi tí máa ń lọ lóòótọ́ ni ó ní ṣùgbọ́n lọ́jọ́ yìí òun ra nǹkan wọn ní change mo wá ní kó máa mówó lọ láti jọ́ ìlòun ti ń tẹ̀lé mi mo help ẹni náà mo lóòótọ́ ni tó sọ yẹn but èmi ò rántí ojú ẹni yẹn help ni mo ṣe fún ẹ ó ní help yẹn lòun náà fẹ́ ṣe fún mi padà lòun ṣe ń tẹ̀lé mi èmi wá rò lọ́kàn pé help kí n fẹ́ òkú màá dẹ̀ mọ̀ wípé òkú ni mo lókè n tí mo fẹ́ ni mo sọ yẹn olókè tó bá jẹ́ n tí mo fẹ́ náà ni kí n kọjú sóhun ṣé bẹ́ẹ̀ ọ̀rọ̀ lájọ́ ń sọ látẹ̀kan mo ṣáà ń gbọ́ ẹ ọdún mi ò ní parọ́ fún yín gbogbo time tí mo kọ ẹ̀yìn sí yẹn bí mo tọ̀ sára ní o bí mo ti domi ní o kò yé mi because mo ń wò wípé tẹ́ni ìbá lọ ṣe nǹkan fún mi látẹ̀yìn ẹni tí mo ṣílẹ̀kùn tílẹ̀kùn ò ṣí tí mo wá kọ ẹ̀yìn sí ṣùgbọ́n mo tún ń gbọ́ ìkìlọ̀ pé mi ò gbọ́dọ̀ fèsì ẹ o mo bá ní mo ti gbọ́rọ̀ tó sọ ìwọ dá mi lónà kémi tó kọjú sí ẹ ó tún bẹ̀ mí ó ní kí n jọ̀ọ́
kí n béèrè nǹkan mi mo ní tí mo fẹ́ nìyẹn ó ní bí mo ṣe náìsì sóhun tóun dẹ̀ olókè tó bá jẹun tí mo fẹ́ nìyẹn òun ti gbọ́ òun dẹ̀ ti gbà mo ló ti gbà ó nìyẹn ó ti gbà ó nìyẹn mo dẹ̀ kọjú sí ká má parọ́ fúnra wa ṣẹ́rí ńgbà mo kọjú sí yẹn omi dẹ̀ ń bọ́ lójú tèmi fúnra mi kí ló ń jẹ́ kí omi yẹn bọ́ lójú mi ni pé gẹ́ẹ̀ yìí fine 1 2 bí mo ṣe ń wà nú ẹ̀ wá ń ṣe èmi fúnra mi mo wá ṣe rántí pé abara tí bàbá yìí ní kí n má wojú ẹ̀ but mo ti sọ tó dẹ̀ ti dá mi lóhùn ó wá ní nígbà tóun ti dáhùn yẹn kò sí nǹkan kan mọ́ ó kàn dùn òun ní n tó ń lérò pé máa béèrè mi ò béèrè mo ní bíi kíni ń béèrè nǹkan tí ayé téèyàn fi ń gbélé ayé mo ní gbogbo yẹn náà lọ́lọ́ máa ṣe ó dẹ̀ sùn padà ó ní ṣe mo lè wá sùn báyìí toró mọ̀ pé mi ò ṣàdúrà kankan ó ní kíní tó fi sẹ́yìn wíńdò kì í ṣòun ló ṣiṣẹ́ ó ní ilé ibi tó lọ ó ní ṣe bí wọ́n sọ fún ẹ pé àjọ wọlé ni ó ní nígbà tó lọ ọmọ tí ní bí apalọ̀ ṣé mi ò róhun ni tó ń jókòó lẹ́gbẹ̀ẹ́ mi gbogbo tó ń sọ yẹn in fact mi ò mọ nǹkan tí mo tiẹ̀ lè sọ sí mọ́ ó dẹ̀ sùn èmi jókòó sí orí awọ ńbẹ̀ náà ibẹ̀ ni mo sùn lọ sí ìgbà tó di bíi 5:30 fúnra ara ẹ̀ ló jí mi ìgbà tí ó máa wá jí mi tí máa gbójú sókè mo rí pé ó ti change kò ń ṣaṣọ tó fi sùn yẹn ló wà lọ́rùn ẹ̀ kò dẹ̀ ever jí mi pé níbo ni tọ́ílẹ̀tì níbo ni bedroom mo ṣáà rí pé ó ti in fact ó tún wá fine ju bó ṣe wọlé lálẹ́ àná lọ ó wá lóyá kí n wá sí òun mo rẹ̀ ṣí lẹ̀kùn tí mo ṣí tí ò ṣí mo fi ọkàn débi lẹ̀kùn bí mo ṣe fa lẹ̀kùn yẹn ṣí mo lóyá kó bọ́ta ó rẹ̀ bọ́ta mo tẹ̀lé mo wá tẹ̀lé jáde mo sìn síwájú díẹ̀ ó tún bi mí ó ní kí n máa lọ náà mi ò lè dáhùn mọ́ mo kàn yí padà ni bí mo ṣe wá yí padà yẹn tí mo ní kí n wẹ̀yìn padà mi ò rí mọ́ ẹ̀yin aráalé ibi tí mi ò ti rí mọ́ yẹn ni òtútù ti mú mi tí mo fi wọnú ilé padà more than 2 months mi ò lè jáde because tí òtútù bá mú mi láàárọ̀ nǹkan mi á ṣe mí lọ́sàn èmi á ṣe lálẹ́ ṣùgbọ́n ọ̀rẹ́ mi yẹn kò fi ilé mi sílẹ̀ òun àti bàbá ẹ̀ wọ́n á mú eléyìí wá wọ́n á ṣe eléyìí wọ́n á ṣe eléyìí kó tó di wípé Ọlọ́run wá yọ mí ń bẹ̀ pátápátá so bí ìtàn yẹn ṣe bẹ̀rẹ̀ àti ibi tó parí sí òun ni mo sọ fún wa ẹ̀ so gbogbo àwọn ọkùnrin olójú kò mú ò lọ tá a bá ti pàdé ọkùnrin obìnrin tó jẹ́ pé ńjọ́ a bá pàdé ẹ̀ dandan ni kẹ́ ẹ bá ṣe kinní ńjọ́ yẹn ẹ jẹ́ ká máa wà very careful ẹ rí pé ntọ́lọ́run fi yọ èmi ò ní wípé nǹkan kan ò tí ì dà wá pọ̀ so bó ṣe rí nìyẹn olóòtú. ọ̀rọ̀ ńlá leléyìí bàbá ẹ má bínú pé màá ti wà lórí àwọn ọ̀rọ̀ tẹ́ ti sọ yẹn torí gẹ́gẹ́ bí nǹkan tí ẹ ṣàlàyé fún wa nígbà àkọ́kọ́ àti nínú àwọn ẹ̀tútù sọ fún wa nísìn ẹ fi yé wa pé ẹ ti níyàwó ìyàwó yín gan ti bímọ ọmọ kékeré ṣùgbọ́n ìbéèrè mi wá ní pé nígbà tẹ́ kọ́kọ́ lọ sí Ògbómọ̀ṣọ́ tí arábìnrin yìí tẹ́jọ gbé lọ láti páàkì tẹ́tíjọ wọ mọ́tò yẹn tẹ́jọ débẹ̀ ẹ fi yé wa pé Èkó gangan lẹ̀ ń gbé ibẹ̀ náà ni ìyàwó yín náà ń gbé nígbà tí arábìnrin yẹn tó wá bá yín lẹ́kọ̀ọ́ ṣé kò sí ìyàwó yín nílé yẹn ni àbí ilé míì lẹ gbalé sí. olóòtú bó sọ clearly lẹ́ẹ̀kan bóyá ẹ gbọ́ dáadáa ilé tí mò ń gbé bẹ́ẹ̀ni mo nílé lẹ́kọ̀ọ́ mo ní l'Ógbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ni Ògbómọ̀ṣọ́ ní ìyàwó àti mọ́mì mi àtọmọ wà ó ní mo fi sọ wípé ilé ọ̀rẹ́ mi kan tí a máa ń jọ ń ṣe bá a ṣe ibẹ̀ ni mo gbé lọ ṣùgbọ́n léètè kó èmi nìkan mo gbé bẹ̀ tí mo bá ti wá sékòó. ẹ ṣe sá bàbá ní Ògbómọ̀ṣọ́ tí ẹ wá dé yìí ṣé ìyàwó yín níjọ́ tí àwọn ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ níbo ni àwọn wà gangan ǹjẹ́ ẹ lè sọ fún wọn ṣé wọ́n rí arábìnrin tá à ń sọ yìí. ẹ rí olóòtú ẹ ṣe ẹ mọ̀ pé mo sọ pé obìnrin padà sọ fún mi pé òun lọ kí i. bẹ́ẹ̀ni. ní ìgbà tí òun lọ tán níta lákọ̀ọ́kọ́ yẹn bẹ́ẹ̀ni. tí òjò tó pa àwọn àgbà lóru tí wọ́n bá délé wọn nílé sọ o. bẹ́ẹ̀ni. mo fi ṣe ìsonú ẹ̀kú àmúmọ́ra mi ò sọ fún ṣùgbọ́n ní ọjọ́ kẹta lòun fúnra rẹ̀ sọ fún mi pé èèyàn kan dẹ̀ wá béèrè mi o mo wá níta ni ó ní wọ́n ní
àǹtí Ṣadé. Meanwhile, Ṣadé ló porúkọ ara ẹ̀ fún mi. Mo ní ṣé kò wá sọ nǹkan kan, ó ní ó kàn kí òun ni pé àwọn lérò pé mo ti dé ni, ó lóun wá sọ wípé mi ò tí ì dé. Torí ìyẹn ò mọ̀ wípé mo dé lọ́jọ́ yẹn, kò mọ̀ pé mo wà l'Ógbómọ̀ṣọ́ ńjọ́ yẹn. So ibẹ̀ ni ńjọ́ tó wá ń padà sọ story yẹn mo mọ̀ pé òótọ́ ni. Mi ò lè sọ fún o, ṣùgbọ́n tẹ́lẹ̀ kejì tó ṣẹlẹ̀ l'Ékòó, tí ajá bá fi orí kómí, ó máa ń mọ̀nà lé olówó ẹ̀ ni. Bí ọmọdé bá dẹ̀ pa ẹja tó bá dá jẹ, tó bá pa eku tó bá dá jẹ, ọjọ́ tó bá pa àrọ̀ gidigba, ó máa lọ gbé káwọn òbí ẹ̀ mọ́lé o. Àti ìyàwó mi àti ìyá, kò sẹ́ni tí ò padà gbọ́ sí torí ó di pé àwọn náà ń ṣe gbogbo ohun tí agbára gbé pé ó ṣá máa kù ṣá. Ẹ ṣeun gan. Bàbá, láàrin oṣù méjì tẹ́ fi ṣàárẹ̀ yẹn gangan, kí ni àwọn àpẹẹrẹ tẹ́ rí nígbà tí ẹ fi ṣàárẹ̀ yẹn? Àwọn àpẹẹrẹ wo, irú àwọn àìsàn wo aside from òtútù, kí ni àwọn nǹkan tó ṣẹlẹ̀? Torí ọ̀rọ̀ tẹ́ sọ yìí, ọ̀rọ̀ tó lágbára ni. Ṣùgbọ́n torí àwọn tó wà ńlé, torí nígbà tí ẹ kọ́kọ́ bá wa sọ̀rọ̀, èèyàn kan sọ nínú comment section, wọ́n fi yé wa pé irú nǹkan tí ẹ là kọjá yìí, ẹni yẹn sọ pé lọ́wọ́lọ́wọ́ báyìí òun wà nínú ogun náà. Ó ní kódà níbi tó le dé, ó ní ẹni yìí ó tún lọ́mọ, ó ní òun àti ọmọ òun nìkan lòun rí wọn, kò sẹ́yìn tó wọn. Ó ní tóun bá wá ń ṣàlàyé fún wọn pé nǹkan báyìí òun rẹ̀ ní báyìí, ó ní àwọn èèyàn ò gbà òun gbọ́. Kí ni àwọn àpẹẹrẹ tẹ́ rí lẹ́yìn ìgbà tí yóò padà tẹ́ sìn débi ọ̀nà yẹn, tẹ́ padà sílé, tẹ́ wà nínú ilé yẹn láàrin oṣù méjì yẹn? Báwo ni àwọn nǹkan ṣe ń lọ? Kí ni àwọn nǹkan tẹ́ rí ní gbogbo ìgbà yẹn? Ẹ ṣé. Tẹ́ rí ní ti tọ̀dọ̀ tèmi, àwọn nǹkan tí mo rí ò ju pé sickness. Mi ò rí. Mi ò fojú mi kàn mọ́. Lẹ́yìn ìgbà tẹ́ tó ti jáde yẹn. The only time tí mo tún fẹ́, mo dẹ̀ wò pé imagination ni. Mo wò bẹ́ẹ̀ lọ́kàn ara mi. Ó ní ọjọ́ tí ẹni yìí sọ̀rọ̀sọ̀rọ̀ ni òun náà máa gbọ́ báyìí ní Èkó FM. Ọjọ́ tí mo lọ ṣe live program ẹ̀. Ó máa ń ṣe program yẹn ní ọjọ́ Thursday ní 2:00. Àwọn tó bá máa ti mọ̀ bí mo ṣe sọ yẹn, mo kàn fẹ́ máa dárúkọ èèyàn ní orí afẹ́fẹ́ ni. Ìgbà tí mo délé lálẹ́ ọjọ́ yẹn, mo lọ sanra, mo ti ń sùn, mo wá gbọ́ pé bí ìgbèyàn kan lẹ̀kùn. So bí mo dẹ̀ ṣe máa yọjú pé ta nìyẹn o, mo kàn rí pé mi ò rí èèyàn kankan ń bẹ̀. Ó wá dàbí ìgbà tí mo rí ó dúró tó ń rẹ́rìn. But mo rò lọ́kàn ara mi pé imagination ni irọ́. Torí ọdún tí mò ń sọ yẹn sí ìgbà tí mo ṣe live program, ó ti pẹ́ díẹ̀. Ó ti pẹ́. Ẹ ṣeun. Ẹ ṣeun gan bàbá. Tá bá wá ní kàkà ọdún tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀, ó tó bí ọdún mélòó? Síra wọn. Ṣé sígbà tí mo wà yìí? Bẹ́ẹ̀ ni. Ìgbà tí mo máa ń sọ yìí ó máa ń ṣe ọdún kékeré because mo ṣẹ̀ṣẹ̀ bí first born mi ńgbà yẹn ni. Ọmọ tá a dẹ̀ wá ń sọ yìí náà ń sìn bí 35, 36 ìsókè ni o. Ohun tí mo fi lè get year nìyẹn. Ẹ ṣeun gan. Bàbá, tí ọ̀rọ̀ bá rí báyìí, irú àwọn ìgbésẹ̀ wo lèèyàn lè gbé téèyàn fi ń bọ́ nínú àwọn ogun tó jọ báyìí? Torí ẹlòmíràn tí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀, ẹlòmíì á fẹ́ ṣọkùnrin. A ní wò pé nígbà tó ti sọ pé òkú lòun dẹ̀ ń rí, kóun kúkú máa lọ. Because ẹlòmíì nígbàgbọ́ ní pé tí òun bá ti kó sínú irú àjàgà yẹn, wá ò pé ó ti tán. Irú àwọn ìgbésẹ̀ wo lèèyàn lè gbé téèyàn lè fi bọ́ nínú àwọn ogun báyìí? Ẹ ṣé olóòtú. Ṣé rí ibi tí ẹ sọ̀rọ̀ lọ pé ẹlòmíà lòun fẹ́ ṣe ọkùnrin or something like that. Ojú ti rí tó. Ojú ti rí tó. Ó ní àwọn àgbàlagbà fi máa ń pòwe pé tí àgbàlagbà bá jókòó sórí ẹní, nǹkan tó máa rí tí ọmọdé bá gun orí òkè lọ, ó possible kó má rí. Bẹ́ẹ̀ni. Ẹni tí ò bá ní ìrírí tó, onírú nǹkan yẹn máa ṣẹlẹ̀ sí tó máa ní òun fẹ́ sọkùnrin. Kò sí nǹkan tí ayé ò parẹ́.
orí afẹ́fẹ́ tí a wà ṣe rí n tó ṣẹlẹ̀ yẹn àwọn kùdìẹ̀kudiẹ kéékèèké kan tí ọ̀tá mi tó face lẹ́yìn gbogbo ìgbà tí nǹkan yẹn ṣẹlẹ̀ títí di wákàtí tí mò ń sọ̀rọ̀ tí n bá jáde ń gbà mí wọ́n á sọ fún mi wọ́n á ní gbogbo ohun táwọn ń wò yọ owó obìnrin ni ṣùgbọ́n tí wọ́n bá ti sọ ni mo fi sọ wípé n tí ẹ máa gbọ́ lẹ́nu mi lénìí àwọn tó súnmọ́ mi gan ò gbọ́ rí ṣẹ́rí tí wọ́n bá ti sọ bẹ́ẹ̀ mi ò kí ń rò ó sí obìnrin torí ẹni tí mo sọ wípé first wife mi tó bímọ yẹn òun náà ti ṣaláìsí báyìí òun náà ti ṣaláìsí kí n tó wá ṣẹ̀fẹ̀ ìyàwó kejì ìyàwó kejì yẹn ló wà lọ́dọ̀ mi tí àwọn oríṣiríṣi nǹkan ti ṣẹlẹ̀ gan léètí èèyàn ò tiẹ̀ gbọ́dọ̀ wọ́n máa sọ mọ́ ṣùgbọ́n tí n bá débì kan tán bá lóbìnrin ni máa ń rò ó lọ sọ́dọ̀ ẹni tí mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ mo lè rò bí 2%, 98% tó kù ibi tí mo máa ń rò sí nìyẹn pé ẹni tèmi sọ fún kó máa lọ tó dẹ̀ já lágbára bara méjì ṣé òun náà fi mí sílẹ̀ fàínálẹ̀ pé òun náà ò ní ṣe nǹkan kan fẹ́ ní ṣá máa ń rò débẹ̀ bọ̀ tí n bá tún ti rò débẹ̀ máa rò pé gbogbo nǹkan nílé ayé àkọsílẹ̀ ni a ti kọ́ pé máa rìn pàdé ẹ̀ ńjọ́ yẹn a ti kọ́ pé sábà bí ẹ̀ ni nǹkan ó fi rí bẹ́ẹ̀ ni irú nǹkan bẹ́ẹ̀ yẹn bá ń ṣẹlẹ̀ sẹ́nibọ́dì ó kún fún àdúrà mo bìlí pé kò sí tí Ọlọ́run ò lè ṣe kò sí tẹ́nìyẹn bá kún fàdúrà ó possible kó pàdé ẹni tó máa tú sílẹ̀ ńjọ́ kan ṣùgbọ́n tó bá ti ronú tó bá ti parẹ́ ó ti tán nìyẹn èèyàn ń parẹ́ èèyàn àìmọye experience tí irú àwa tá a jókòó iná yàtọ̀ fún yẹn tá a ti ní àpárá wà bí ẹ ṣe sọ pé tinú iṣẹ́ orí ìtàgé pé àwọn ìrírí tá a rí àbí mo ti sọ àwọn kan fún yín nígbà yẹn náà ṣùgbọ́n bẹ́ẹ̀ tún ṣe bí mílíọ̀nù náà màá tún bá yín fi ẹyọ kan kún sí méjì ní ọdún kan a lọ ṣe fíìmù ní abúlé kan ní ẹ̀yìn Mountain of Fire ní Magboro kì í ṣe Magboro gangan o bọ̀tí a máa gba Magboro kọjá mo kàn fẹ́ fi orúkọ bo ìlú yẹn láṣìírí because ẹ̀ mọ àwọn onílùú àwọn náà lè padà gbọ́ prógráàmù yìí kó má di pé n ta fẹ́ sọ ń bẹ̀ wọ́n á máa sọ wípé ó ba ìlú àwọn jẹ́ ṣùgbọ́n lẹ́yìn Mountain of Fire nílùú yẹn wà ìgbà tá a lọ ṣe fíìmù ń bẹ̀ ní ọdún tí mò ń sọ yìí ìgbà tá a kọ́ dé ìlú yẹn àwọn nǹkan tí mo notice ni wípé ilé kọ̀ọ̀kan ní gbogbo abúlé yẹn mi ò ríbi tí èèyàn máa dé bẹ́ẹ̀ ní bá nǹkan bí òòṣà bí ìṣẹ̀ṣe bí nǹkan níwájú gbogbo ilé yẹn mi ò rí but ntí èmi kàn ń rò ń gbà yẹn pé irú ìlú ìbò ṣe kéré tó yìí àwọn ìlú alágbára láyé John ló máa jẹ́ because gbogbo wa ọmọ Yorùbá ni wá but n tó wá ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé rúùmù tí wọ́n wá fún èmi tèmi sùn sí níjọ́ yẹn ìkòkò kan wà ń bẹ̀ bí àmù empty ni kò sómi kankan nú ẹ̀ wọn àdè cover ẹ̀ wọ́n kàn gbé jókòó sí ilẹ̀ ni inú rúùmù yẹn ni wọ́n gbá fún èmi aṣáàgbé ẹni síbẹ̀ ìgbà tó di bíi 9:30 lálẹ́ àwọn èèyàn wa kan tún ṣẹ̀ṣẹ̀ dé látèkó ẹni tó fẹ́ allocate room kò tí ì bá àwọn onílé kankan sọ̀rọ̀ tó mo wá ní láti kó àwọn kan pé kan wá sùn sí ibi tèmi gbà tèmi fẹ́ sùn sáìdì ẹnu ọ̀nà náà dẹ̀ gbé àmù yẹn sí èmi ni mo wá sùn next sí àmù yẹn ìgbà tó di ní òru nínú pé àwọn èèyàn ń jarun pámò ń fẹ́ máa sá fún wọn bí ẹsẹ̀ mi ṣe gbá ìkòkò yẹn nìyẹn ìkòkò yẹn fẹ̀gbẹ́ lélẹ̀ by the time tí kòkò yẹn fẹ̀gbẹ́ lélẹ̀ mo tají torí ẹni tó fún wa ń bẹ̀ ó ní ẹ má débi ìkòkò yìí ó tán mo wá pé kí n tèmi pẹ̀lú kòkò ẹ bá yé ẹnìkan sùn kí n tèmi bí kòkò yẹn ṣe wá fẹ̀gbẹ́ lélẹ̀ mo wá sáré dìde mo gbé dìde padà pé tó bá di láàárọ̀ káwọn onílé yẹn má rí pé adẹ̀ ní kẹ́ má débi kòkò ẹ̀dẹ̀ lọ́wọ́ fẹ́ fọ́ kòkò wa ni n tèmi rò sí nìyẹn mo bá tún sùn padà
n tó wá yà mí lẹ́nu ńbẹ̀ ni pé ńgbà tó máa tó bíi 5:30 ní àárọ̀ ọjọ́ yẹn àwọn bàbá àgbàlagbà méjì kan ni wọ́n wá kanlẹ̀kùn yàrá yẹn bí wọ́n dẹ̀ ṣe kanlẹ̀kùn mo dìde mo kí wọn mo wá rí i pé kò sí àwọn tí wọ́n fún wa nílé yẹn nínú àwọn méjèèjì ẹ káàárọ̀ sà àwọn náà kí mi wọ́n ní ta ló gbé ìkòkò ṣubú báwo ni kòkò ṣe ṣubú ẹ̀rù bà mí ní tó bà mí lẹ́rù ni pé àwọn ẹni yìí gbogbo àwa tá a jọ sunú rúùmù kò sẹ́ni tó tí ì jáde síta débi pé màá ní pé bóyá èèyàn kan rí mi lóru nígbà tí kòkò ṣubú tí mò ń gbé dìde ni mo ní bàbá ẹ má bínú ẹsẹ̀ mi ló gbá ìkòkò yẹn mo dẹ̀ ti gbé padà síbẹ̀ ẹ má bínú báwo lẹ́yìn ó ní gbégbé nu ẹ sọ́hun ó fẹ́ máa bi wá pé báwo la ṣe mọ̀ pé ó gbé kòkò ṣubú ṣé kòkò lásán ló pé ni ìkòkò tó yẹ pé bó ṣe ń ṣubú ìlú tí wọ́n ń jí àwọn ibi táwọn wà pé wọ́n ti fẹ́ gbé òun lélẹ̀ wọ́n ti fẹ́ gbé òun ẹ má bínú o mo ṣáà ń bẹ̀ wọ́n ibẹ̀ làwọn èèyàn yòókù náà ti jí ni wọ́n ti ń gbọ́ pé ẹsẹ̀ mi gbá kòkò àwọn tó ti sùn lọ táwọn ò tiẹ̀ mọ̀ àṣà bẹ̀ wọ́n náà bá ní ọ̀rọ̀ ẹ̀bẹ̀ kọ́ kí n ṣáà máa bọ̀ ń ta ebé mi ni mo ní kò dẹ̀ tẹ̀lé wọn ńgbà dẹ̀ déta wọ́n bá ní kí nìṣó ń lè bálẹ̀ ibi tí ó gba àwọn tá a jọ lọ ṣe fíìmù yẹn náà ti ń gádà nípa kí ló ṣẹlẹ̀ Prince kí ló dé ìkòkò báyìí báyìí ni o wọ́n ṣá tẹ̀lé mi àdé ibẹ̀ ìbálẹ̀ yẹn bá tó fà tí ó jẹ́ páwọn náà làwọn fún wa láyè tí mi ò dẹ̀ parọ́ wípé kò ṣubú ṣùgbọ́n mo tún ti gbé dìde pé kò sí ọ̀rọ̀ àfi káwọn ṣe ètùtù ẹ̀ ètùtù kòkò tí ò sí nǹkan kan nínú ẹ̀ wọ́n bá ní ara shinap ara obì aṣáda gbogbo owó yẹn ara gbogbo ẹ̀ wọ́n lọ ṣe ètùtù yẹn wọ́n ṣe sí ṣùgbọ́n ṣe wá rí location yẹn ara tí àwọn onítíátà tá experience táwọn èèyàn ò kí ń mọ̀ wípé iṣẹ́ tá à ń ṣe yìí iṣẹ́ tó lágbára ni tó ní agbára àwa dẹ̀ ń ṣe láti fi kó ara lé ni mo sọ pé kò síwájú ilé tí nǹkan ò sí nígbà tá a máa parí iṣẹ́ yẹn tó ń ti bí wọ́n ṣe ní wọ́n ṣe kinní kan wọ́n ṣe kinní kan tá a padà sí Èkó àwọn tó jẹ́ living witness wọ́n ń gbọ́ tí mo bá ń sọ̀rọ̀ yìí àwọn náà rí kò sí ẹni tó lọ sí location yẹn nínú wa tí ò sick mi ò rí ẹni náà débi pé nínú rúùmù tí mo sùn sí nínú àwọn ọ̀rẹ́ mi tí mo gbà síbẹ̀ wọ́n ń pe ẹnìkan nínú wọn ní Àkànní aláwùsá ló ń gbé ẹni yẹn padà bá sickness tiẹ̀ lọ ó kú lẹ́yìn títí ẹ̀ ẹni tó dìrẹ́ẹ̀tì iṣẹ́ yẹn gangan olórúkọ ńlá gidi ni nínú àwọn director nígbà yẹn kò tó 2 months ẹni yẹn náà kú gbogbo àwa yòókù kò sí èèyàn kan tó máa ní pé wọn bá òun pè ṣùgbọ́n ọpẹ́lọpẹ́ àdúrà fún gbogbo àwa tó kù torí kó yọdẹ ní so ara àwọn nǹkan tí a máa ń rí láwọn ibi tá a ti máa ń lọ ń ṣiṣẹ́ wa nìyẹn ẹ ṣé olóòtú. lórí ìkòkò ìkòkò empty kò sí nǹkan kan nú ẹ̀ anything kò sí nínú kòkò yẹn ó dẹ̀ ti dọ̀tí tẹ́ẹ̀tì rí pé kì í ṣe pé wọ́n kó bì sí díẹ̀ kì í ṣe pé wọ́n ta epo lé nothing ó kàn dá wà ní. ilé ò lágbára màgbòrò tá à ń sọ yìí kò máa jìnnà síbi. kò jìnnà náà mo fi ní mo forúkọ bòlú yẹn láṣìírí bọ̀ bí mo sọ yẹn àwọn tó mọ bẹ̀ á ti mọ̀ àwọn náà alágbára ni wọ́n ń bẹ̀ ṣá alágbára ìlú kékeré ni ṣùgbọ́n ìlú ńlá ni. ojú yín ti rí tó. bẹ́ẹ̀ ni ìkejì ìyẹn náà ṣe rí yẹn bí àwàdà ni ṣùgbọ́n tó fọ́ nìdí ẹ̀ ni gbogbo wa la mọ̀ Jàfójo ní Agége tí wọ́n sin òkú sí ìtẹ́ tó wà ní Agége a wá ṣe fíìmù ní ọdún yẹn a wá fẹ́ lo inú ibẹ̀ a ti lọ lọ́sàn-án láti lọ bá wọn sọ̀rọ̀ ara wọn ọdẹ wọ́n ti gba tí wọ́n fẹ́ gbà ṣẹ̀dẹ̀ mọ̀ rọ́ṣẹ́ wa wá ní bíi 6 sí 7 tó rá lẹ́ni nǹkan yẹn tó dẹ̀ jẹ́ pé kò sí ní tá a fẹ́ fi cover òkè pé alẹ́ ni so a wá fẹ́ kílẹ̀ ṣú díẹ̀ ìgbà tá a fi máa kúrò níbi tá a ti ń ṣiṣẹ́ tá a máa débẹ̀ ó ti ń lọ bíi 9 sí 10 alẹ́ so ọdẹ tó wà ń bẹ̀ lọ́sàn-án àwọn mọ̀ pé nǹkan ló máa wà ń bẹ̀ wọ́n ti wá ti gate ọdẹ ọ̀sán ló máa mú kì í lọ
ọdẹ ọ̀sán ló máa mú kí lọ. So ńgbà tí wọ́n wá adé bẹ̀ a lọ bá ọdẹ yẹn ńgbà tá a lọ bọ́dẹ yẹn ó ní pé wọ́n ti sọ fóun ṣùgbọ́n wọ́n lá máa tètè wá ni ẹni tó ti mú kí lọ àti bí aago 8 ló ti lọ kí la fẹ́ ṣe báyìí a dẹ̀ gbọ́dọ̀ ṣe sí ẹyọ kan tó dẹ́kù fún wa lálẹ́ ọjọ́ yẹn nìyẹn ló bá ní n tóun lè ṣe fún wa pé sòfà tóun mọ̀ kóun bá wa to block ká máa gun block yẹn ká máa fo fẹ́ǹsì bọ́ sínú cemetery yẹn gbogbo wa náà bá ṣe bẹ́ẹ̀ la kó equipment àkó gbogbo ẹni gbogbo wa ṣágbà àtẹni tí ó heart àwọn olórúkọ nígbà yẹn làwọn méjèèjì tí wọ́n fẹ́ ṣiṣẹ́ ń bẹ̀ bó tiẹ̀ jẹ́ pé kan ti di olóògbé lénìí kọ́lọ́n bá wa fi orí jin Dẹ̀jọ́ Túnfúlù. Àmì àṣẹ Ọlọ́run. Òun àti èèyàn kan ṣé wá rí ẹnì kejì yẹn òṣèré ni dèní tó bá ń gbọ́ á mọ̀ pé àwọn náà tó wò pé tó ẹni yìí wà nínú tó ṣẹlẹ̀ ń bí òun ni amúra fún bí òkú kẹmọ nísìn a fẹ́ kó hàn fún kámẹ́rà ká má rí mọ́ nínú kámẹ́rà àti wá ní kó lọ dúró sí kọ̀rọ̀ kan kẹ́rí ibi tí wọ́n ti ń ṣe preparation pé kí wọ́n pe action akànrí tí ẹni yẹn ń sá eré bọ̀ ní gbogbo aṣọ tí wọ́n lò fún ó ti tú gbogbo aṣọ sọnù kẹ́rí pé ó ń sáré bọ̀ lọ́dọ̀ wa lọ́ọ̀kan tí gbogbo wa rí kò sí ẹni tó lè dúró ti kámẹ́rà àti director àti DOP àti sound géètì ni òdẹ̀ sí ta fẹ́ gbà jáde afọ fẹ́ǹsì wọlé ni bá a ṣe ń rọra wa níbi fẹ́ǹsì nìyẹn kò sí ẹni tó gun fẹ́ǹsì yẹn bọ́ sí other side tí òun nínú wájọ yẹn apá mi ń bí ó bó torí kò sẹ́nìkan tó ń fẹ́ anybody láyè mọ́ àdè mọ nǹkan tó ń lè bọ̀ ṣùgbọ́n pé ó ń sáré bọ̀ yẹn gbogbo wa náà rí báyìí kò sẹ́ni tó lè dúró ọdẹ yẹn ló ń padà lọ bá wa kó equipment tó ń nà sí wa ń ta àyàsìn yẹn mọ ilé wájú ilé kan la kàn rí sáré kan ibẹ̀ la padà lò ní alẹ́ ọjọ́ yẹn tó ara àwọn nǹkan tí a sì tún rí ní àwọn location tá a máa ń ṣe nìyẹn. Ẹ ṣe ògo bàbá lórí nǹkan tí ẹ sọ yẹn kò tiẹ̀ wá séèyàn kan tó tẹ̀ lè ṣàyà gbangba kó bẹ̀rẹ̀ pé aláyé bàbá kí ló ń lé yín bọ̀. ọmọdé òde bíi ẹrù lẹrù ò bá olórúkọ lẹni tí mò ń sọ yìí lénìí yìí nígbà tá a bọ́ síta tá a bí léèrè kí ló ń lé e ó ní kí ló ń tẹ̀yìn ò dúró níta àmọ́ tó ń lé wọ̀bọ̀ láti ibi tó ti ń bọ̀ ni ó níbi tóun dúró sí ó ní ṣe lórí pé àwọn òkú gidi wọ́n ti ń fa òun lẹ́sẹ̀ pé káàbọ̀ ó lóun kàn rí pé kinní kan fa aṣọ mọ́ òun lára ni ló jẹ́ kó máa sáré bọ̀ tó kò sẹ́ni tó lè padà sínú ibẹ̀ mọ́ lọ́dún yẹn tó bó ṣe rí nìyẹn. Kò sí àní-àní pé ẹ gbádùn fídíò yìí ẹ ti gbọ́ àlàyé yẹn lẹ́kùnrẹ́rẹ́ àmọ́ ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ níbẹ̀ o tọ̀gbẹ́ni yẹn ló dé tá a rí o tẹni tó ń bọ̀ àmọ́ ọ̀gbẹ́ni yìí ó rùjá ó rùlà ó bọ́ nínú ẹ̀ tó bá ṣẹlẹ̀ sẹ́lòmí ẹlòmíì lè má bọ́ ń bẹ́ o nítorí ìdí èyí ẹ jẹ́ ká ṣọ́ra ṣe àwa tá a jẹ́ ọkùnrin ẹ jẹ́ ká ṣọ́ra ṣe ẹ jẹ́ ká ṣọ́ra ṣe ẹ wo bí tí obìnrin yìí ti kú láti Liberia nípasẹ̀ ẹ̀mí òkùnkùn ó dé sí Nàìjíríà láti bẹ̀ wọ́n bára wọn pàdé wọ́n fẹ́ra wọn ọ̀gbẹ́ni yẹn sọ pé obìnrin yẹn sọ pé òun ti ń tírèlì òun láti ọjọ́ pípẹ́ sẹ́yìn látọjọ́ tọkùnrin yẹn ti ṣoore fún tó ti fún ní owó àtọjọ́ yẹn ni obìnrin àkúdà yẹn ti bẹ̀rẹ̀ sí ní fẹ́ràn ọ̀gbẹ́ni yẹn ẹ rí kọ́lọ́ ń gbà lọ́wọ́ ẹni tó ń ṣọ̀yàn tá a ṣọ́ tó àní rí jù báyìí lọ oníyanṣẹ́ ọlọ́kàá ṣe gbogbo àwa tá a jẹ́ àṣewọ̀n àkó àìbínú ire owó ire ọmọ ire àlàáfíà á jẹ́ tiyín á jẹ́ tèmi ẹ bá wa pín ètò yìí kẹ́ bá tẹ subscribe tẹ́ bá ti tẹ tẹ́lẹ̀ ẹ má tún tẹ̀ mọ́ ire lójú owó rí ire lójú mi máa rí ẹni fọwọ́ yín gbọ́mọ yín sìn ojú yín kò ní relédè yín etí yín ò ní di gbogbo apáta la máa rí ajé jẹun lágbára Ẹlẹ́dàá ó dàbọ̀.